Ààrẹ Gani Adams ẹ súnmọ́ mi ẹ̀yin lẹ́ni fídíò yìí. Òwe Yorùbá kan ló sọ wípé mi ò lè wá kú kan kí n joyè ilé bàbá ẹ̀, but ẹ̀yin ò fẹ́ kú. Ẹ kú ojúmọ́ ẹ̀yin ẹ dẹ̀ fẹ́ joyè ilé bàbá tí nílé kọ níbikíbi tá a bá wà. Fọ́nrán yìí ni mo rí níbi tí sísítà ti ń sọ̀rọ̀ nípa Ààrẹ Gani Adams. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wa aláwa mídíà la máa ń sọ̀rọ̀ yìí, but tá a bá jókòó tá a rò dáadáa, mo mọ̀ pé àwọn èèyàn máa against nǹkan tí mò ń sọ, ṣùgbọ́n ibi nǹkan tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. A máa sọ̀rọ̀ pé Ààrẹ Gani Adams pé ó yẹ kó ti lọ ṣígun lọ bá àwọn Fúlàní. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèrè, nínú country wo ló ti fẹ́ try ẹ̀? Ṣé nínú Nàìjíríà? Nǹkan kan ni mo fẹ́ kó yé wa ni wípé ṣé ẹ mọ̀ pé àwọn ìjọba ló ń fìdí àwọn Fúlàní, àwọn ló empower àwọn Fúlàní, àwọn tó ń ṣèjọba wa lé wa lórí. Ẹ wá ní kí Ààrẹ Gani Adams kó lọ ṣígun lọ bá wọn, wọ́n arrest ẹ o. Ẹ jẹ́ ká fi ti olóyè Ìgbòho, ẹ jẹ́ ká ti bẹ̀ mú. Kí ni olóyè Ìgbòho ṣe? Nǹkan tí mo fẹ́ kó yé wa nìyẹn. Ṣebí the same thing náà lolóyè Ìgbòho ṣe tó lọ bá àwọn Fúlàní wípé we don't want you in our land, stop killing my people. Ṣebí nǹkan tó lóyè Ìgbòho sọ nìyẹn. Ṣebí òun ló dọ̀rọ̀ sílẹ̀ lẹ́yìn. Ibo lolóyè Ìgbòho àwọn fẹ́ lọ pa á sílé. Ẹ jẹ́ ká kọ́gbọ́n náà. Wọ́n fẹ́ lọ pa olóyè Ìgbòho mọ́lé. Ọlọ́run ló kó yọ, wọ́n pa èèyàn méjì sí i lọ́rùn. Àwọn á sọ pé kí Ààrẹ Gani Adams kó lọ ṣígun lọ bá àwọn Fúlàní. Òun lèmi ṣe ń béèrè pé nínú country wo ló ti fẹ́ try ẹ̀? Ṣé nínú Nàìjíríà náà ni? Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí sísítà yìí sọ nísìnyí. A gbọ́ nǹkan tó sọ nínú fọ́nrán ẹ̀. Kò lè dánrú ẹ̀ o. Mo fẹ́ kẹ́ mọ̀, ẹ bá mi tag sísítà yìí. Ẹ jẹ́ ká tag ẹ̀ kó gbọ́ nǹkan tí mo sọ. Kò lè try, Ààrẹ Gani Adams ò lè try ẹ̀. Ẹ súnmọ́ mi ẹ̀yin lẹ́ni fídíò yìí. Òwe Yorùbá kan ló sọ wípé mi ò lè wá kú kan kí n joyè ilé bàbá ẹ̀, but ẹ̀yin ò fẹ́ kú. Ẹ dẹ̀ fẹ́ joyè ilé bàbá tí yín. Ẹ mọ̀ pé ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí á ti tọ́dún mélòó kan. Tẹ́ bá dẹ̀ rántí mi dáadáa, èmi àti yín ti jọ pòwèrè lórí platform yìí ní bíi 2 years ago. Tó yẹ pé kò sí media tí ò gbé fídíò tí mo ṣe fún yín gbà yẹn. Wọ́n pè mí, wọ́n bá mi sọ̀rọ̀, mo dẹ̀ gbọ́. Ṣùgbọ́n lọ́wọ́ tá wà ìsà, ẹ jẹ́ ká já ṣoṣo lójú ṣoṣo, ká kúkú fi ṣoṣo wọn ra wa. Ààrẹ Gani Adams, ẹ jọ̀ọ́ ǹjẹ́ lè ṣàlàyé fún mi àǹfààní oyè tẹ́ jẹ? Kí ni àǹfààní Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ jẹ, tẹ́ ń kaṣọ funfun sọ́rùn, tẹ́ ń agbádabora bí àlùbọ́sà eléwé? Ṣé lè ṣàlàyé fún mi sà? Ẹ̀yin ẹ bọ́ síta, ẹ lẹ́ ń retí ọ́dà lọ́dọ̀ ìjọba. Ọ̀la ẹ bọ́ síta, ẹ lẹ́ ń retí ọ́dà lọ́dọ̀ ìjọba. Ẹni káwọn ìjọba fún yín ní irinṣẹ́ kẹ́ lọ fi kojú àwọn Fúlàní. Ẹ̀yin náà gbọ́rọ̀ tẹ́ ń sọ jáde lẹ́nu, ọ̀rọ̀ rírùn. Ọ̀rọ̀ téèyàn ń sọ tó dẹ̀ ń rùn síyàn létí. Ọ̀rọ̀ tẹ́jẹ̀ ń sọ tó ń rùn tí ò mú ọ̀rọ̀ ọpọlọ kọ̀ọ̀kan wá, ní ojú sọ o. Mo sọ fún yín direct ni, ọ̀rọ̀ yìí ò mú ọpọlọ dání. Ẹ jọ̀ọ́ ṣáwọn Fúlàní wọ́n gbàṣẹ lọ́wọ́ Gúmí àbí? Tí Fúlàní bá ti fẹ́ wá pa èèyàn nílẹ̀ Kóòtù Òjíire, wọ́n á ti kọ́kọ́ lọ gbàṣẹ lọ́wọ́ ìjọba, wọ́n á gbàṣẹ lọ́wọ́ Gúmí kán tó pààyàn. Mo bèrè lọ́wọ́ yín ni o, bàbá Aláàfin Adéyẹmí àná tó fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ìjẹ́ ẹ lè fún wa ní ìwé tí ẹ̀yin àti wọ́n jọ sáìn sí wípé anything nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe nílẹ̀ Kóòtù Òjíire o, tógun bá dé o, ẹ kọ́kọ́ lọ gbàṣẹ lọ́dọ̀ federal government náà kẹ́ tó ṣe? Ṣé lè ṣàlàyé fún mi? Ẹ wá sọ pé ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin ò jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí tèmi o, ẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sórí Celestial. Ààrẹ Sẹ̀lẹ́lẹ́jẹ, torí ẹ̀yin lẹ ń da aṣọ funfun káàkiri. Ọbàtálá lo aṣọ funfun ṣùgbọ́n kì í ṣe bó ṣe lò kọ́ lẹ́yìn ṣe ń lòyè. Ààrẹ celebrity, ààrẹ Facebook, ààrẹ ilé pátí. Ààrẹ tẹ́ jẹ nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá. Ẹ gbàgbé ni àwọn vigilante
wọn ò mà ní iṣẹ́ wọn ìjọba ò mà kóbọn fún wọn ṣùgbọ́n wọ́n ń ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe wọn ò gbàṣẹ lọ́wọ́ ìjọba tó fi ń ṣe ìwọ̀n tí wọ́n lè ṣe ẹ̀ ń pariwo nǹkan ogun lẹ́ni nǹkan ogun lọ́la owó tó ń sọ fún yín kọ́ kí lẹ fún owó náà ṣe ókè ẹ fi ń lọ sí Amẹ́ríkà lẹ́ni ẹ ń lọ sí London lọ́la ẹ ń lọ sí Canada lọ́túnla torí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ ẹnu lásán ààrẹ lórí ahọ́n ààrẹ ẹnu lásán ààrẹ lórí ahọ́n lẹ jẹ níwájú ti tèmi ẹ jẹ ààrẹ síbì kankan ẹ wo ìgbà tí Sunday Igboho Adéyẹmọ Ìgbòho ní year 2020 ẹ wo nǹkan tó lọ bá Sẹ́ríkì pò ní ilẹ̀ bàbá títí ẹ̀ ṣé Sẹ́ríkì ò fi ilẹ̀ bàbá ẹ̀ sílẹ̀ fún tẹ́yìn bá kó àwọn tẹ́ bá tẹ̀ sọ pé ókè o ààrẹ alágbádá funfun lẹ jẹ tẹ́ bá ní òkè o àwọn ọmọọṣẹ́ mi o ẹ kó wọn síbẹ̀ o tán bá lọ fèsì àwọn Fúlàní yẹn tán lọ ṣe fìjìláńtẹ́ níbikíbi táwọn Fúlàní bá ti wà tán rí mọ̀ pé yes wọ́n ń dúró síbẹ̀ tí ọkàn ti ara tán lọ dúró síbẹ̀ tí nǹkankan bá fẹ́ ṣẹlẹ̀ ẹ̀tọ́ yìí ni pé ẹ gbọ́dọ̀ dúró kẹ́ responsible fún nǹkan tó ṣẹlẹ̀ torí nǹkan tẹ́ ń joyè lé lórí nǹkan táyé fi mọ̀ yín nǹkan tẹ́ ń gbowó lé lórí nìyẹn ààrẹ. ẹ̀yin àtijọba lẹ́jọ́ ní pírọ́blẹ́mù yẹn ẹ nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ìfẹ́ owó lẹ́ni ẹ jẹ́ ká já ṣoṣo lójú ṣoṣo ìfẹ́ owó lẹ́ni ààrẹ ẹ nífẹ̀ẹ́ ọmọ òtòdíire kọ̀ọ̀kan ibi tó wá ṣàtijáde lẹ́yìn wá ẹ̀yin wá sọ pé ẹ̀ ń pe Trump kí Trump máa bọ̀ tí Trump ò bá sí láyé ńkọ́ ẹ̀yin gan ẹ̀ dọwọ́ bojú ẹni àfijoyè àwòdì tí ò lè gbádìí yẹ ojú òtí ẹ̀ dọwọ́ bojú ìgbà tẹ́ ẹ̀ máa ń tí da ààrẹ pápátá ìtẹ̀sí ń ṣe OPC àmà mọ̀ bẹ́ẹ̀ mà ṣe ń gba wájú bẹ́ẹ̀ tẹ́ ń gbẹ̀yìn kí lẹ rọ́wọ́ sí tán ọ̀làdùn ní afẹ́fúngbọ̀ ọ̀rọ̀ kí lẹ rọ́wọ́ sí tán gbogbo egun yẹn sá lọ ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè wá kú kí lẹ jàre fún kí lẹ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò fún ìgbà tẹ́ mọ̀ pé ẹ lè wá kú ṣé Sunday Igboho jàre ni ẹ mọ̀ nǹkan tí Sunday Igboho fi tán gbogbo nǹkan tó ṣe ni ó jẹ́ kó yé wa pé òun nífẹ̀ẹ́ ibi tí wọ́n gbé bí òun nífẹ̀ẹ́ àwọn èèyàn òun nífẹ̀ẹ́ ara àwọn èèyàn òun ẹ̀mí àwọn èèyàn jọ òun lójú ṣùgbọ́n owó jọ ẹ̀yin lójú ju ẹ̀mí tiwa lọ ókè tán bá ti pa gbogbo wa tán no Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé tó bá ti pa gbogbo wa tán ẹ ṣàwárí nǹkan ogun ẹ̀yin expect kí Shettima kó sọ fún Tinubu kí Tinubu kó nǹkan ogun fún yín torí ẹ̀yin sọ fún wa báyìí wípé ṣé àwọn gómìnà àwọn pírẹsidẹ́ǹtì ló ń fún àwọn Fúlàní ní nǹkan ogun tí wọ́n fi ń bá wa jà àwọn ló ń kọ lẹ́tà sí òkè kan tó wá ẹ wá ní nǹkan tó ń pé wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́ni ọ̀rọ̀ rírùn ṣé ni láṣẹ tí ń pariwo ní ààrẹ ẹ sọ fún wa ká gbọ́ ẹ wò tẹ́ bá ti mọ̀ pé ẹ rí ọ̀rọ̀ gidi kankan sọ àti ẹ tún fẹ́ gbọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́ máa bọ́ síta tẹ́ ẹ wá dágbádá bora bẹ́ni tó ń ṣòkú bàbá àtìyá yẹn ọ̀rọ̀ tẹ́ ẹ bọ́ síta tẹ́ ń sọ yẹn ó ti sún wà tẹ́ bá ti mọ̀ pé ẹ rí action kankan take ẹ kúkú gbẹnu dákẹ́
because the more bẹ́ẹ̀ bá ṣe ń bọ́ síta wá sọ pé ẹ fẹ́ advice wa ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ bá ìjọba sọ̀rọ̀ the more lẹ ṣe ń bí àwa kan nínú. àwa yìí dẹ̀ máa bọ́ síta à ń sọ̀rọ̀ kò bá kò gbé sí yín ni ọ̀rọ̀ náà gbé dànù kò sẹ́ni lè gbé mọ́kún dànù o. àwa kan máa bọ́ síta à ń fún yín jẹ bámbàm bẹ́ẹ̀ ṣe fẹ́ sí o ààrẹ. ààrẹ ẹnu lásán láàrin yín sí o. èní kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ ọ̀la kẹ́ bọ́ síta kẹ́ sọ̀rọ̀ ni o. owó tẹ́ ń gbà ńkọ́ kí ló dé tẹ́ ṣe tẹ́ bá nífẹ̀ẹ́ ọmọ òtù òjíire tẹ́ nífẹ̀ẹ́ wa lóòótọ́ owó tẹ́ ń gbà kí ló dé tẹ́ ṣe ra nǹkan ogun bẹ́ẹ̀ ààrẹ. kí ló dé tẹ́ fi fi owó tẹ́ ń gbà ra nǹkan ogun sà. tí bá ní kí n dákẹ́ pé àkókò lẹ ti wá Èkìtì Àkókò they are like brothers. Yes, we are like brothers, but we need to talk to ourselves. A gbọ́dọ̀ sọ èké ìjó tọ̀rọ̀ sí rárá. bó jẹ́ ẹ̀gbọ́n mi náà fi di ààrẹ ìhà má tiẹ̀ ti fáyà ẹ̀ pa lọ́nláìn mo fi Olódùmarè ṣẹlẹ́rìí èmi ò ń dojú má ti fáyà ẹ̀ pa lọ́nláìn yìí a ti jọ kú sàn láì lèmi àtẹ̀gbọ́n mi o. ẹ lọ tún ara ríro èyí tẹ́ bá ti ṣe lẹ́ni ìtàn ní lọ́la. ìwà tẹ́ bá ti wù fọ́mọ Yorùbá lè ní ààrẹ ọ̀rọ̀ ìtàn ní lọ́la o ṣe ti gbọ́ àgbọ́ sórí mọ́ action la need. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ààrẹ Gani Adams máa ń sọ ó ní ṣé ìjà Yorùbá ṣe ń jà ni kò sí rọ́ńbẹ́ ìjà Yorùbá ò ṣe ń jà ẹ jẹ́ ká máa jára wa ọ̀tẹ̀ ti pọ̀ jù ìdí tí ìjà Yorùbá ṣe fi ń jà àwọn ọba tá a torí wọn ń jà ṣé kò yẹ kán ti dá sọ̀rọ̀ Olóyè Ìgbòho ṣé kò yẹ kán ti bá president sọ̀rọ̀ president ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbogbo bí Olóyè Ìgbòho ṣe rìn káàkiri ọ̀dọ̀ àwọn ọba resort wo la rí títí dè ní no resort ààrí resort kankan àlọ́ba ṣe rò pẹ́ lára lọ́ba ni tábà lọ́ba ọba ti pàṣẹ fún gómìnà náà wọ́n ti pàṣẹ gómìnà wọ́n ti pàṣẹ fún àwọn president wọ́n fún wa ní 48 hours àgbọ̀n kọ̀ọ̀kan títí dè ní ó yẹ ká fìyẹn fi kọ́gbọ́n so kí ààrẹ Gani Adams kó náà ti lọ dánrú ẹ̀ wò wọ́n á pa ni ó mọ̀ nǹkan tójú ẹ̀ ti rí ó ti lọ prison rí ó ní ọgbọ́n Gani Adams ní ọgbọ́n kò sí bí a ṣe tì kò tira ẹ̀ ká títí Gani Adams ẹnu ikú nǹkan táwọn ọmọ Yorùbá ń wá nìyẹn ká títí Gani Adams ká tì ó náà sẹ́nu ikú abẹ́ẹ̀ rí pé àwọn Fúlàní ló ń rúlu ní ẹ̀wọ̀n nǹkan tí Gumi ń ṣe ṣé Olóyè Ìgbòho ṣe ìdásí kan nǹkan tí Gumi ń ṣe Olóyè Ìgbòho ò ṣe 1% nǹkan tí Gumi ń ṣe ẹ wo tó lóye wà lẹ́nu tó fẹ́ pa ẹ wo Gumi ẹ wo nǹkan tó ń dánwò jẹ́ wọ́n mú ẹ jẹ́ ká lo ọpọlọ wa ẹ má kórìíra àwọn tí mò ń sọ pé bóyá kìíní ààbò ilẹ̀ wa ó ṣe pàtàkì sí wa ọgbọ́n là á lò ẹ wò ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọgbọ́n là á lò sí o tí Gani Adams tá a bá ń ti Gani Adams ẹ̀yìn kìíní kan Gani Adams á kan ìdí nínú iyọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún wa Gani Adams á kan ìdí nínú iyọ̀ tó bá try á kan ìdí nínú iyọ̀ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n á pàdánù ni ìjọba tó wà ń bẹ̀ yà á pa wọ́n á fi òfin gbé ni wọ́n á fi òfin gbé ta ló rán ẹ níṣẹ́ torí pé àwọn ló wà nídìí gbogbo nǹkan tá à ń forí ń kó àwọn ló wà ń bẹ̀ tí ó fún díẹ̀ yẹ ká fọpọlọ sí o ẹ má tẹ ẹni ẹlẹ́ni ẹ fi Gani Adams sílẹ̀ Gani Adams kọ́ ni problem wa kì í ṣòun kì í ṣe Gani Adams problem wa gbogbo àwa mídíà tó kù náà tá a máa ń pariwo tá a máa ń insult ẹ Gani Adams kọ́ ni problem wa bàbá mi kan pè mí lánàá ó sọ ìlọ́tọ̀ tí ń fún mi ó ní ìgbà tí mídíà lẹni tí mò ń sọ tó já àwọn ara àwọn àgbàlagbà nínú wa ó lọ sí Nàìjíríà wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni ó ní ìgbà tó ń lọ sọ́dọ̀ ààrẹ ó ní ìgbà kan wà tí ìrẹ̀wẹ̀sì bá àwọn lórí ọ̀rọ̀ Yorùbá nation ó ní ìrẹ̀wẹ̀sì bá àwọn ó ní Gani Adams yìí ló ń sọ fún un pé má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì bá ẹ but àwa ò mọ̀ àwa máa bọ àwa rò pé bí a kò fẹ́ ṣe ọgbọ́n ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wù ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ẹ fi tí ọ̀tún yẹn fi gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lẹ́yìn wa ṣùgbọ́n wọn ò lè sọ síta wọ́n á gbé wọn ìjọba tó wà ń bẹ̀ yìí ṣé ẹ rántí wọ́n ṣe pa Gani Fáwẹ̀mí
ẹ mọ bó ṣe pa Gani Fáwẹ̀mí ṣá, ẹ mọ ìtàn yẹn, ẹ mọ ìtàn bó ṣe pa Gani Fáwẹ̀mí. Bàbá wa Gani Fáwẹ̀mí kò gba any contract lọ́wọ́ ìjọba, ó ń dá títí ẹ̀ ṣe ni as a lawyer. Ẹ wo ẹ jẹ́ wá àwọn àgbàlagbà kan sọ ìtàn yẹn fún yín. Ó ti pẹ́ táwọn bíbí ti kórìíra àwa Yorùbá o, ẹ má jẹ́ ká máa ti àwọn èèyàn wa sẹ́nu ikú o. Ẹni tó bá fẹ́ bú mi lórí ọ̀rọ̀ tí mo sọ, ó ní ààyè láti bú mi, kò sí wàhálà, kò túnú kan lára mi, ṣùgbọ́n òun tọ̀rọ̀ ni mo sọ fún wa. Ẹ jẹ́ máa pariwo Gani Adams, òun kọ́ ni problem wa. Gani Adams ò lè ṣe anything. And again, ó ń sọ̀rọ̀ nípa Aláàfin àti kíní. Ẹ wo tẹ́ ẹ lọ wọnú ìtàn, Aláàfin ló lè pàṣẹ fún Gani Adams kó ṣe nǹkan o. Tí Aláàfin ò bá ti fọwọ́ sí kò lè ṣe o. Ẹ má máa, ẹ jẹ́ ká lọ ìtàn wa nìyẹn o. And nothing can change it. Bó ṣe jẹ́ nìyẹn o. Train tí mò ń dúró de òun náà ló ń bọ̀ tẹ́ ń wò yẹn. Train mi ti dé. Ẹ ṣé ń bọ̀. Thank you.